ọláwọ̀yìn akíntẹ̀lú rẹ̀ ó ṣe ọ̀lànà ìwọ àpolongo rẹ̀ ọláwọ̀yìn akíntẹ̀lú rẹ̀ ọba tó ṣe ọ̀lànà wà polongo rẹ̀ ọlọ́jọ́ ìbí ó ṣe ọ̀lànà ọkọ àmì náà tọmọ wù mí wà polongo rẹ̀ wọ̀nyìn akíntẹ̀lú rẹ̀ ọba tó ṣe ọ̀lànà wà polongo rẹ̀ ọláwọ̀yìn yẹn nìyẹn máa pẹ́ akíntẹ̀lú rẹ̀ aláṣẹ Comfort Cafe tó bẹ nílùú Amẹ́ríkà wá kérò bódélé ọmọ wọn lóńdó ẹ̀gìn mo sì máa bá ẹ lóńdó ẹ̀gìn nílé akíntẹ̀lú rẹ̀ yìí olówó orí ọkọ Aminat ọmọ mi akíntẹ̀lú rẹ̀ bàbá Ọlákòrédé bàbá Ọláwọ̀yìn Junior bàbá ọmọ Bọ́láńlé bàbá ọmọ Bọ́lárìnwá àbúrò ti Wálé akíntẹ̀lú rẹ̀ Wásọ́lá mo ní ó ṣe ọ̀lànà ìwọ àpolongo rẹ̀ ọlọ́jọ́ ìbí ọba tó ṣe ọ̀lànà wà polongo rẹ̀ ọláwọ̀yìn akíntẹ̀lú rẹ̀ ó ṣe ọ̀lànà ọkọ Aminat ọmọ mi ọba tó ṣe ọ̀lànà wà polongo rẹ̀ nítorí ọláwọ̀yìn akíntẹ̀lú rẹ̀ yẹn ni ó máa pè oh Lord I am very very grateful for all you have done for me oh Lord you are very very grateful you are saying thank you Jesus ọlọ́jọ́ ìbí oh Lord you are very ọláwọ̀yìn akíntẹ̀lú rẹ̀ for all he has done for you oh Lord you are very ọlọ́jọ́ ìbí I am saying thank you Jesus oh Lord you are very very grateful for all you have done for you oh Lord you are very very grateful you are saying thank you ọláwọ̀yìn akíntẹ̀lú rẹ̀ oh Lord you are very ọkọ Aminat ọmọ mi Mr. Cough oh Lord you are very very grateful you are saying thank you ọláwọ̀yìn yẹn ni ó máa pè ọlọ́jọ́ ìbí ẹ̀mí aṣọ̀pọ̀dún láyé ṣàmájọ́ síbi tó ń wẹ́ òyàwó lọ́wọ́ anybody ọlọ́jọ́ ìbí CEO Comfort Cafe tó ń bẹ nílùú Amẹ́ríkà kò sọmọ náà tó jọṣẹ́ Mr. Cough ọkọ Aminat ọmọ mi akíntẹ̀lú rẹ̀ yẹn ni ó máa pè happy birthday to you for the occasion of your happy birthday to you many happy return ọláwọ̀yìn akíntẹ̀lú rẹ̀ happy birthday to you oh for the occasion of your happy birthday to you many happy return ọláwọ̀yìn happy birthday to you ọmọ akíntẹ̀lú rẹ̀ for the occasion of your happy birthday to you many happy returns ọlọ́jọ́ ìbí happy birthday to you ọláwọ̀yìn akíntẹ̀lú rẹ̀ for the occasion of àbúrò tí wọ́n lé akíntẹ̀lú rẹ̀ happy birthday to you many happy returns oh happy birthday to you happy birthday to you ọlọ́jọ́ ìbí yẹn ni ó máa pè ẹ̀mí aṣọ̀pọ̀dún láyé ọláwọ̀yìn akíntẹ̀lú rẹ̀ yẹn ni ó máa pè aláṣẹ Comfort Cafe tó ń bẹ nílùú Amẹ́ríkà ọmọ wọn lóńdó ẹ̀gìn ọmọ amúlà méjì lójúṣẹyẹ mo sì máa bá ẹ dóńdó ẹ̀gìn olówó orí ọkọ Aminat ọmọ mi akíntẹ̀lú rẹ̀ bàbá Ọlákòrédé ọlọ́láyé mọ̀ bá ròde yìí bàbá Ọláwọ̀yìn Junior yẹn ni ó máa pè bàbá ọmọ Bọ́láńlé bàbá ọmọ Bọ́lárìnwá àbúrò ti Wálé akíntẹ̀lú rẹ̀ tó ń bẹ nílùú Èkó bàbá Wásọ́lá ẹ̀gbọ́n tí ń bá akíntẹ̀lú rẹ̀ yẹn ni ó máa pè ẹ̀gbọ́n Níyì Adébáyọ̀ jọba mi ṣètọ́jú Kúnlé akíntẹ̀lú rẹ̀ ẹ̀gbọ́n yín káfátù kàsí ẹ̀gbọ́n Mojí Fífò tó ń bẹ nílùú Amẹ́ríkà àbúrò mi ni Mojí tó ń bẹ nílùú Amẹ́ríkà
ní bàbá ẹni abálábà ní bàbá. ká máa lọ wẹ́rẹ́wẹ́rẹ́ nítorí Ọláwọyí Akíntẹ̀lú rẹ̀ yìí mú bá ròde. aláṣẹ Comfort Cafe tó ń bẹ nílùú Amẹ́ríkà wàá kéré oko délé lọ́wọ́ Elédùmarè bàbá. Ọlọ́wọ́rí ọkọ Aminat ọmọ mi Akíntẹ̀lú rẹ̀ yìí mú bá ròde. àwòsùnbọ̀ ọmọ Balógun Entertainment kò sọ́mọ náà tí ó jọ ṣe. àpáńtà ńlá nìyẹn tẹ́nìkan ò lè rí di o. Ọláwọyí Akíntẹ̀lú rẹ̀ ọlọ́jọ́ ìbí ẹ̀mí aṣọ̀pọ̀dún láyé. ọkọ Aminat ọmọ mi Akíntẹ̀lú rẹ̀ yìí mú gbàròdé. àpáta ńlá nìyẹn tẹ́nìkan ò lè rí di rẹ̀. igi etí òkun ò gbọ́dọ̀ bínú afẹ́fẹ́. ewé etí òkun ò gbọ́dọ̀ bínú afẹ́fẹ́. afẹ́fẹ́ tó ń fẹ́ lẹ́lẹ́ létí òkun iṣẹ́ Olúwa ni àṣejì. Ọláwọyí Akíntẹ̀lú rẹ̀ owó ń bá ẹ gbé ọmọ ń bá ẹ gbé àlàáfíà tún tẹ̀lé òkìkí ń pọ̀ sí ọ̀hún mọ bó ṣe jẹ́ ọ̀tá fẹ́ mọ díẹ̀ Olúwa ni. Ọláwọyí kásá owó dé. Ọláwọyí Akíntẹ̀lú rẹ̀ Mr. Coff aláṣẹ Comfort Cafe nínú gbogbo Amẹ́ríkà kò sọ́mọ náà tó jọ ṣẹ́. Ọláwọyí Akíntẹ̀lú rẹ̀ wàá ṣọ̀pọ̀dún láyé lọ́lá Elédùmarè bàbá. fìlà tí ó dé olówó faramọ́ lówó. Ọláwọyí Akíntẹ̀lú rẹ̀ ọmọ wọn ló ń dún ẹ̀gín ọmọ amúlà méjì lójúṣe yẹ. àbúrò ti Wálé Akíntẹ̀lú rẹ̀ tó ń bẹ nílùú Èkó àwọn ẹ̀gbọ́n mi ni wọ́n. ẹ ṣé mo dúpẹ́ ọlọ́láyé mo bá ròde. mo ní fìlà tí ó dé olówó faramọ́ lówó. ọlọ́jọ́ ìbí agbádá tí ó wọ̀ olówó jogún ìdẹ̀ra. bàtà tí ó wọ̀ ṣùkúṣùkú bámbá ẹni ló bá wù. Ọláwọyí jayé ẹ̀ lọ mẹ́yọ́ mẹ́yọ́. Ọláwọyí yẹn nìyẹn máa pè é. Akíntẹ̀lú rẹ̀ yẹn nìyẹn máa pè é. ọkọ Aminat ọmọwùnmí Akíntẹ̀lú rẹ̀ bàbá Ọlákórèdé bàbá Ọláwọyí junior yẹn nìyẹn máa pè é. bàbá Ọmọbọ́láńlé bàbá Ọmọbọ́lárìnwá àbúrò ti Wálé Akíntẹ̀lú rẹ̀ bá mi ṣètọ́jú tí ń bọ̀ Akíntẹ̀lú rẹ̀ ẹ̀gbọ́n ti Níyì Adébáyọ̀ ọmọ Adébáyọ̀ ẹ̀gbọ́n ti Kúnlé Akíntẹ̀lú rẹ̀ ẹ̀gbọ́n Yínká Fátùkásí ẹ̀gbọ́n Mojí fífò yẹn ni yóò máa pé bá mi ṣètọ́jú Símbọ̀ ọmọ Balógun dòdó dáwà yẹn mọ̀ bá ròde yìí Súnbọ̀ ọmọ Balógun dòdó dáwà Súnbọ̀ ọmọ Balógun Entertainment bá mi ṣètọ́jú Rótìmí Kọ́mọláfẹ́ Rótìmí o Kọ́mọláfẹ́ ọkọ Ṣọlá bèbí yẹn ni yóò máa pé ọkọ àṣọlé bèbí Rótìmí Kọ́mọláfẹ́ ọmọ oníjẹ̀ṣẹ̀ ṣeré onílẹ̀ òbí ìjẹ̀ṣẹ̀ ṣeré onílẹ̀ òbí ọmọ ẹlẹ́ni àtẹ̀kọ́ ọmọ ẹlẹ́ni ẹwẹ́lẹ́ ìran ìjẹ̀ṣà ló sì tòlótòló ẹrú bàbá wọn ló sì pẹ́pẹ́ yẹ bàbá rẹ̀ á gbé. Kẹ́mi yẹn ni yóò máa pè Kẹ́mi ọmọ bíṣọ̀pù yẹn mọ̀ bá ròde yìí Kẹ́mi ọmọ bíṣọ̀pù Kẹ́mi bẹ̀bí yẹn mọ̀ bá ròde yẹn ọmọ bíṣọ̀pù àwọn tèmi l'Amẹ́ríkà nìyẹn ò ní mò ń kì lọ́wọ́lọ́wọ́. Bánkọ́lé Fádójú yẹn mọ̀ bá ròde yìí Adùnmí o Akíndọ́lì yẹn mọ̀ bá ròde yìí Mrs. Tọ́lá Ọláníyan lọ́lì bébì yìí Ọláníyan àwọn tèmi nílùú Amẹ́ríkà nìyẹn o ó yá àwọn tèmi táyé yẹ lọ́wọ́lọ́wọ́ gbogbo wa láyé ayẹ títí dalẹ́ àwọn tèmi táyé yẹ lọ́wọ́lọ́wọ́ nílùú Amẹ́ríkà gbogbo wa láyé ayẹ títí dalẹ́ ọlọ́lá kí
ọkọ mi náà ọlọ́run mi akíntẹ̀lú rẹ̀ ọlọ́lá ẹ kí gbajúmọ̀ o èèyàn ló sanwó èèyàn o èèyàn ló sanwó èèyàn ọlọ́jọ́ ìbí wọ̀nyí èèyàn ló sanwó èèyàn o akíntẹ̀lú rẹ̀ èèyàn ló sanwó èèyàn ọkọ ọmọ mi èèyàn ló san ọkọ mi náà ọlọ́run mi èèyàn ló sanwó èèyàn o. Oh yeah, shake your body. Shake your body. Oh yeah, shake your body. Shake your body. Ìwọ lẹ́jọ́ èmi lẹ́jọ́. Kòkòrò méjì ló pàdé. Túnbọ̀ ọmọ Balógun entertainment. Túnbọ̀ ọmọ Balógun nílùú Amẹ́ríkà o. Túnbọ̀ ọmọ Balógun entertainment tó bẹ nílùú Amẹ́ríkà o. Rótìbí kọ́mọ láfẹ́ ọkọ̀ ṣọlá mo bá lọ ọkọ̀ ṣọlá yé mo bá lọ. Ọmọ onídẹ̀ẹ́sà òṣèré mi o ìjọsọ ṣeré onílẹ̀ òbí o ọlọ́lá mo bá ròde o. Kẹ́mi ọmọ bíṣọ̀bù Kẹ́mi ọmọ bíṣọ̀bù ẹ̀bá kí Bánkọ́lé Fádójì o Bánkọ́lé Fádójì mi dá o Andrew Akíndọ́lì mi dá o Andrew Akíndọ́lì mi dá o Mrs. Lọlá Ọláníyàn mi dá o Mrs. Tọ́lá mo bá ròde o. Ẹjọ́ nítorí ọlọ́jọ́ ìbí màmá kọrin wípé Ọláwọ̀yìn akíntẹ̀lú rẹ̀ yé mo bá ròde. Ó yá súnmọ́ mi níbí torí ìsúnmọ́ ni làámọ̀ ṣe ẹni. Àríbà Ọláwọ̀yìn akíntẹ̀lú rẹ̀ yé mo bá ròde. Aláṣẹ Gosport Cafe tó bẹ nílùú Amẹ́ríkà wákèrè kò délé ọlá Elédùmarè bàbá. Ọlọ́jọ́ ìbí ṣàmájọ́ síbi tó ń wẹ́ ẹ̀mí aṣọ̀pọ̀dún láyé lọ́lá Elédùn. Ó yá súnmọ́ mi níbí torí ìsúnmọ́ ni làámọ̀ ṣe ẹni. Tọmọdé tàgbà lọ́mọ yìí nílé wọ́n tún mọ̀ ìwà ìrẹ̀lẹ̀ èyí tó Mr. Cup láyé fi pọ́n ẹ̀ lé. Orí owó tó mú wáyé ló ń yọ ọ̀tá lẹ́nu tí wọ́n fi ń sọ̀sọ̀kúsọ ṣáma o. Ọláwọ̀yìn akíntẹ̀lú ẹ̀ òun pọ́n wọn lé òun fún wọn lówó jẹ kò tún fún wọn lẹ́wù wọ̀. Olúwa ló fi rán ẹ ẹni ròbí sí ẹ wàláyé kò ní fẹ́gbẹ́. Ọláwọ̀yìn akíntẹ̀lú rẹ̀ ẹni ròbí sí ẹ wàláyé kò ní tẹ́gbẹ́. Ẹ máa gbọ́ ohun tó wí. Wọ́n ní kò ní kọ́lé gbogbo ẹni bá ròbí sí ẹ. Ọláwọ̀yìn akíntẹ̀lú rẹ̀ àbúrò ti Wálé akíntẹ̀lú rẹ̀ àwọn ẹ̀gbọ́n mi nìyẹn torí ẹni ròbí sí ẹ wàláyé kò ní lówó. Ọláwọ̀yìn akíntẹ̀lú rẹ̀ ọkọ Aminat Ọmọwùnmí akíntẹ̀lú rẹ̀ yé mú bá ròde. Aláṣẹ Gosport Cafe tó bẹ nílùú Amẹ́ríkà yé mú bá ròde. Ó ní kí n máa sọ wípé kí n máa tún kọrin wípé ẹ ṣé mo rí àánú gbà o. Ọláwọ̀yìn akíntẹ̀lú rẹ̀ ọlọ́jọ́ ìbí ẹ ṣé mo rí àánú gbà o torí kì í ṣe gbogbo ènìyàn ló rí àánú gbà o. Ẹ ṣé mo rí àánú gbà o ẹ ṣé mo rí àánú gbà o torí kì í ṣe gbogbo ènìyàn ló rí àánú gbà. Ẹ jọ̀ọ́ nítorí Súnbọ̀ ọmọ Balógun entertainment yé mo bá ròde. International promoter Ọlásùnbọ̀ Ọlásùnbọ̀ ọmọ Balógun entertainment yé mo bá ròde. Súnbọ̀
ẹ má nà ọmọ balógun ẹni bá nà ọmọ balógun ìdágìrì àwọ̀lú ẹsẹ̀ gìrì àgbòde ẹrù bá ń bà yín ẹ wí o ẹrù bọmọ balógun. Súnbọ̀ ọmọ balógun entertainment ẹrù bọmọ ẹrù bá ń bà yín ẹ wí o ẹrù wọ́ọ̀sì. Rótìmí Kọ́mọláfẹ́ ọkọ̀ ṣọláyé mo bá ròde ọmọ oníjẹ̀ṣẹ̀ ṣeré onílẹ̀ òbí ìdẹ̀ṣẹ̀ òṣèré onílẹ̀ òbí yé mo bá ròde ọmọlẹ́ni àti ẹ̀kọ́ ọmọlẹ́ni ẹwẹ́lẹ́ àníláyé àtijọ́ wọ́n máa kìjẹ̀ṣà pé ọmọlẹ́ni àti ẹ̀kọ́ ọmọlẹ́ni ẹwẹ́lẹ́ àmọ́ lóde èwo yìí ìjẹ̀ṣà ti dọmọ onírọ̀kì àti ẹ̀kọ́ ọmọ onírọ̀kì ẹwẹ́lẹ́ ó ní mo lè sọ nípa ìjẹ̀ṣà ṣé kí n wí o mo lè sọ nípa ìjẹ̀ṣà ṣé kí n wí. Rótìmí Kọ́mọláfẹ́ ọkọ̀ ṣọlá mo ní mo lè sọ nípa ìjẹ̀ṣà ṣé kí n wí o mo lè sọ ọkọ̀ ṣọlá Rótìmí ṣé kí n wí ọmọ wa o òbòkun rémi ìjẹ̀ṣà òbòkun rémi o ọmọ wa kì í jẹ̀kọ́ yọgàn torí ìran ìjẹ̀ṣà ò gbọ́dọ̀ jẹ́ bàbá ìyàn balẹ̀ bí èkùrọ́ ẹ bá mi dùdú jẹ̀ṣà jẹ́ ìjẹ̀ṣà ò fẹ́ràn kàbí ìyàn. You're my sweetie, my sugar, my baby, my lover. So honey, let me hold you, let me love you forever. Oh yes, oh yes, oh yes, oh yes, oh yes, yeah, oh yeah, oh yeah. You're my sweetie, my sugar, my baby, my lover. So honey, let me hold you, let me love you forever. Oh yes, oh yes, oh yes, oh yes, oh yes, oh yes, oh yeah, oh yeah, oh yeah, oh yeah, yeah, oh yes, oh yeah, oh yeah, oh yeah. What's nítorí Ọláwọyìn Akíntẹ̀lú rẹ̀ yé mú bá ròde CEO Cossport Cafe tó ń bẹ nílùú Amẹ́ríkà olówó orí ọkọ̀ Aminat Ọmọwùnmí Akíntẹ̀lú rẹ̀ yé mú bá ròde àbúrò Wálé Akíntẹ̀lú rẹ̀ ọmọ wọn lóńdó ẹ̀gín ọmọ múlá méjì lójú ṣẹ̀yẹ ìgbà tí mo rẹ kọ́ ni mo dálejò Ọláwọyìn Akíntẹ̀lú rẹ̀ ọlọ́jọ́ ìbí ẹ̀mí aṣọ̀pọ̀ ọdún láyé ìgbà tí mo rẹ kọ́ ni mo dálejò ìgbà tí mo bá wọn dòǹdó mo dé onílé o Ọláwọyìn Akíntẹ̀lú rẹ̀ ìwọ ọlọ́mọ ẹ kí mo gún o kí mọ̀gùn nílé mo ṣì máa bá ẹ débẹ̀ ọmọ Akíntẹ̀lú rẹ̀ ló ń dún ẹ̀gín Ọláwọyìn ìgbà tí mo rẹ kó ni mo dálejò Ọláwọyìn Akíntẹ̀lú rẹ̀ ọlọ́jọ́ ìbí ìgbà tí mo rẹ kó ni mo dálejò ìgbà tí mo bá wọn dòǹdó mo dé onílé o Ọláwọyìn Akíntẹ̀lú rẹ̀ ìwọ lọmọ ẹ kí mọ̀gùn o Ọláwọyìn Akíntẹ̀lú rẹ̀ ìwọ lọmọ ẹ kí mọ̀gùn o Ọláwọyìn kèsì èsì ò bá mi kèsì olùyà lọ́mọ bá ẹ ò oyege kèsì ò ẹ̀gín kèsì olùyà lọ́mọ bá ẹ ò oyege ìgbà wulé o Ọláwọyìn Akíntẹ̀lú rẹ̀ ọlọ́jọ́ ìbílẹ̀ ni ó máa pe Mr. Coff aláṣẹ Coff Sport Cafe tó ń bẹ nílùú Amẹ́ríkà ọkọ̀ Aminat Ọmọwùnmí Akíntẹ̀lú rẹ̀ ìgbà wulé o wà mú ṣoge ọlọ́jọ́ ìbí àwo wulé o wà mú ṣọ̀yà Àtàbàtúbú aṣọ bàmí lò wà mí ṣoge wulé o
wàá mú ṣoge lóńdó ẹ̀gbin o wàá mú ṣoge nílé akíntẹ̀lú rẹ̀ wàá mú ṣoge wàá mú ṣoge wàá mú ṣọ̀yà wàá mú ṣoge ọkọ àmì náà tọmọ mú mi wàá mú ṣoge bàbá ọlákòrèdè o wàá mú ṣoge bàbá ọláwọyìn junior wàá mú ṣoge bàbá ọmọ bọ́lálé bàbá ọmọ bọ́lálé mo bá ròde o wàá mú ṣoge bàbá ọmọ bọ́lárìn wá o bàbá ọmọ bọ́lárìn wá o ẹ̀gbọ́n tí ń bà akíntẹ̀lú rẹ̀ àbúrò wálé akíntẹ̀lú rẹ̀ wàá mú ṣoge màá mú ṣọ̀yà ẹ̀gbọ́n tí ń bọ̀ akíntẹ̀lú rẹ̀ màá mú ṣoge ẹ̀gbọ́n níyì adébáyọ̀ ẹ̀gbọ́n níyì adébáyọ̀ màá mú ṣoge ẹ̀gbọ́n kúnlé akíntẹ̀lú rẹ̀ wàá mú ṣoge ẹ̀gbọ́n yínká fátùkàsì wàá mú ṣoge ẹ̀gbọ́n mojí fífò màá mú ṣoge mamu ṣoge mamu ṣọ̀yà mamu ṣoge lóńdó ẹ̀gbin o mamu ṣoge nílé akíntẹ̀lú rẹ̀ ọláwọ̀yìn mamu ṣoge mamu ṣọ̀yà mamu ṣoge ulé mamu ṣoge mamu ṣọ̀yà mamu ṣoge ulé. Oh, when I was just a little boy, I asked my mother, what will I be? Will I be rich? Will I have children? Guess what she said to me? Whatever we be, the future not wrong to see. Kesera, sera, ọláwọ̀yìn akíntẹ̀lú rẹ̀. Kesera, ọlọ́jọ́ ìbí. Whatever we be, the future not wrong to see. Kesera, sera, hey, what we be. Kesera, sera. What will be when I was just a little boy? I asked my mother, what will I be? Will I be handsome? Will I have money? Guess what she said to me? Kesera, sera.